Wíwá tí a wá síbí lónìí, orúkọ tèmi ni Ọ̀túnba Wàsíù Afọlábí tí mo jẹ́ ààrẹ OPC fún ẹgbẹ́ OPC ní ọ̀dà Dr. Frederick Isheotan Fáṣẹ̀hùn. Ìlú Gangan la wà ní bíbá ẹ̀. A wá sí pálásì tí wọ́n ní àwọn Fúlàní ẹ̀sùn yẹn tí wọ́n sùn. Gbogbo wa náà bá wò ẹ rí i pé ibi tí wọ́n sún yẹn ni a wà báyìí. Eléyìí tí kò lè ṣẹlẹ̀ ní Òkè Ọya lọ́hùn yẹn. Àwa tá a jọmọ káàárọ̀ oòjíire tá à ń gbé lókè Ọya kò sẹ́nìkan nínú wọn tó lè dé ààfin ọba wọn débi kó máa sún. Eléyìí tí wọ́n ṣe ní ibí ní ìlú Gangan. Àwa á fi dá wọn lójú wípé eléyìí máa jẹ́ àṣemọ fún wọn. A fi àsìkò sọ fún gbogbo ìjọba láti orí federal government wa látọ̀dọ̀ olórí oko Muhammadu Buhari. Eléyìí tó ṣẹlẹ̀ níbí tí wọn bàbá wa wá ojútùú sí láàrin ọjọ́ méje. A jẹ́ wípé wọ́n fẹ́ ká sọ di fire to eléyìí tí a ṣe wá bí láti tu àwọn èèyàn wa, àwọn ìyá wa, àwọn bàbá wa, àwọn àbúrò wa, àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n pa àwọn èèyàn wọn láti tù wọ́n nínú because Yorùbá máa ń pòwe wọ́n ní pẹ̀lẹ́ máa ń tu elégbò nínú ni kò kì í san egbò. A fi àsìkò rírọ abẹ akí gbogbo àwọn ará Ìgangan bí wọ́n kú ara fẹ́ra kú àwọn èèyàn wọn, àwọn ọmọ Ìgangan, àwọn ọmọ ìlú Gangan. Irú eléyìí ò ní ṣẹlẹ̀ ní bíbá ẹ̀. Ìjọba ló kò sí ààbò tó péye fún dúkìá àti àwa èèyàn wa nílùú wa. Tí ó bá jẹ́ pé ààbò tó péye wà ní, báwo làwọn kan ṣe máa ya wọ̀lú tọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí máa pa àwọn èèyàn káàkiri tí wọ́n á dẹ̀ lọ free láì ṣẹran. Bẹ́ẹ̀ àwa o àfi dá ìlú ìlójú OPC làwa, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wá. Èmi tí mo dẹ̀ ń sọ̀rọ̀ láàárẹ̀ ẹgbẹ́ wọn. Eléyìí tí a wá ṣe ń bí lénìí, àwa náà ó tutúra mú gbogbo ẹnikẹ́ni gbogbo ibikíbi tí àwọn ọmọ Yorùbá káàárọ̀ oòjíire wà làwa gan máa dáàbò ara wa bò wọ́n sí because ó ti di ká máa fi ọwọ́ ara wa dáàbò ara wa. Ṣùgbọ́n because tá a bá ní ká gbójúlé àwọn agbófinró ojoojúmọ́ láwọn pàdánù àwọn èèyàn wa. Nídìí èyí láti àsìkò ìlọ èní ní ọjọ́ keje oṣù kẹfà nínú ọdún tuntun tá a wà yìí, à ń sọ fún federal government pé a fún wọn ní 70 days, ọjọ́ méje ká bá wa wá àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí jáde. Àdẹ̀fẹ́ yìí tí ó yẹ pé wọ́n á sọ pé àwọn ti ṣiṣẹ́ wọ́n wá gbé sábẹ́ tébù. Àní ẹ̀fà gbàlá ilé àtọ́nà àwọn àgọ́ òní sùn ọ̀ntì tá a bá ní justice lórí nǹkan tó ṣẹlẹ̀ níbí. Eléyìí àní firú èyí san fúnra wa mọ́. Gbogbo ẹ̀yin ọmọ Ìgangan ẹ máa lékún lówó, ẹ máa lékún lọ́lá, ẹ máa lékún lálàáfíà. Eléyìí tá a ṣe ya àní wá kí yín irú ẹ̀ mọ́. Ohun rere láwọn wá kí yín fún. Ọmọ bíbí Oòduà ni mí. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Sunday Igboho ṣá, no retreat, no surrender. Bàbá lókè ìwọ lábẹ́ jọ̀wọ́ náwó agbára sórí Yorùbá nation. Ó ti sọ nínú ìwé mímọ́, let my people go. Ẹ sọ fún òyìnbó pé let my people go. Ẹ sọ fún federal government pé let my people go. Lẹ́ẹ̀kan sí, ẹ fọkàn balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa, ẹ fi ọkàn yín balẹ̀, kò séwu. Bọ́ bá ń sá sí wa kò ní wọlé, tọ́ bá sá kò ní wọlé. Tó bá ń wọ́n kọ́ pa màálù tó pọ̀ pé ìjà máa wà láàrin gbogbo àwa tájọ́ ń sọ̀rọ̀, àwa sọ̀rọ̀sọ̀rọ̀, kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ nítorí pé gbogbo wọn mọ̀ pé àsìkò ti tó. Ọlọ́run ọba ló fàṣẹ sí, kò ń ṣàwàlà fàṣẹ sí, Ọlọ́run ọba fúnra ara ẹ̀ ni. Kò síjà o láàrin èmi àti àkàndá ọ̀rọ̀ Àwíkọ́nkọ́. Bàbá jọ máa ṣàkọ́ta yọ wá. Tó ra yan bàbá ní Yorùbá o.
ẹni bá fẹ́ orin yìí bó ṣe ń jù sí mi ní gbogbo ìgbà mo sọ pé talent tó lúkálukú bá ní òun la máa gbé síta tá máa fi bára wa fa in tó wà nílẹ̀ nítorí pé Yorùbá nation is no going back àdẹ̀ ní selection ni mo sọ ní 2023 ẹ lọ sọ fún gbogbo àwọn politician pé kó padà sílé kó padà sẹ́yìn kó wo ti gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire tó ń sọ̀rọ̀ pé a ní right láti dá dúró and we are all fighting for self-determination. If they keep using the word secessionist they are wasting their time. Lẹ́ẹ̀kan sí sẹ́ẹ̀ Awíkonko àkàndá ọ̀rọ̀ ìfẹ́ ló wà láàrin àwa méjèèjì and the same way goes to all the agitators. Adúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Sunday Igboho Òòṣà. Àmọ́ tó bá tẹ̀lé yà wá, àmọ́ tó bá tẹ̀lé yà Yorùbá. Lẹ́ẹ̀kan sí ẹ má tí ì pè ẹ ṣe sùúrù ìpè náà ní látànà kò sí wàhálà sẹ́ gbogbo tá a bá ti sọ lénìí bẹ́ẹ̀ ni kẹ́ bá wa gbà pé látọkàn wa ló ti jáde ẹ rí i pé ẹ̀gbọ́n mi ti jáde àkàndá ọ̀rọ̀ Awíkonko bẹ́ẹ̀ lèmi náà ti jáde a ti fi yé gbogbo ọmọ káàárọ̀ òjíire pé ìfẹ́ ló wà láàrin gbogbo wa bọ́ bá ń sàṣẹ́ tọ́ bá ń rí mọ́lẹ̀ ìyẹn ò lè ràn wá nítorí pé Yorùbá nation òun ló jẹ gbogbo wa lógún. Àní kẹ́ má tí ì pèsè ẹ má tí ì pè ẹ má jọ wá Yorùbá nation bàbá jọba bá mi dojú táwa o ọkà tó ní Yorùbá nation ní dúró wà láwọn bá ń turú lò. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń pè wá láti àná lẹ́ẹ̀kan ṣiṣẹ́ ìfẹ́ ló wà láàrin gbogbo wa kò sí ọ̀tẹ̀ kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbọ́n mi ò tó a máa ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ níbikíbi tí ẹ ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ láàrin èmi àti àkàndá ọ̀rọ̀ kò síjà o kò dẹ̀ sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bó ti bá sọ̀rọ̀ á ti sọ̀rọ̀ kọjá lálẹ́ ìfẹ́ ló wà láàrin àwa méjèèjì. Gbogbo Fúlàní tó bá ní Nàìjíríà o Fúlàní pẹ̀lú Haúsá wà láwọn nìbọn. Ẹ sọ fún federal government pé gbogbo ìgbésẹ̀ tó fẹ́ gbé ní weekend yìí òun láti gbọ́ láti mọ̀ no retreat no surrender tó bá di Friday a máa sọ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire ní the whole secondary and primary school ẹ gbọ́dọ̀ lọ sí school níjọ́ Friday nítorí pé federal government ń gbégbésẹ̀ a máa ṣàlàyé nínú ètò talẹ́ àmọ́ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ ẹ má pariwo ẹ má yọra wa lẹ́nu ìfẹ́ ló wà láàrin gbogbo wa ó máa wá bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ kò sí ìjà àti parí ẹ̀ gbogbo ẹni tó bá ní ìjà máa ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ pa ẹ máa sá ni kò ní wọlé ẹ máa gbé kò ní ṣe jẹ́ fún yín nítorí pé ẹ mọ̀ pé Yorùbá nation tá gbé dání is the only way out to rescue us from the contraction you all call Nigeria. Once again a very good evening ẹ já gbọ́ díẹ̀ sí nínú orin yìí àwa lọ play anthem wa. NNPC ilé epo wa Fúlàní ló lórí wọn NIRF Fúlàní ló lórí wọn NCS Fúlàní ló lórí wọn NBA Fúlàní ni ẹ máa tọ́ náà sí àmì the major spender of Nigeria money Fúlàní ni ẹ máa gbọ́ education Fúlàní ni ló lórí wọn justice Fúlàní ni FCT Fúlàní ni agriculture. Fúlàní la máa bá jà àwọn ò ní bára wa jà gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire nítorí pé àwọn tó dá wàhálà sí wa lọ́rùn òun ni Fúlàní àtàwùsá nothing more than that tó bá ń sọ pé kàbá ẹnẹ́mi Ọláyọmí Kóìkì sọ pé Sultan of Sokoto is the one controlling this contraction we call Nigeria. Once again a very good evening and welcome again. Fúlàní ni police appearance Fúlàní ni aviation Fúlàní ni Fúlàní ni communication Fúlàní ni power Fúlàní ni. water resource. Nígbà tí Fúlàní tó jẹ́ pé òun ló kó wa sóko ẹrú ó ṣe wá jà wá la máa bára wa jà kò sí tó jọ nítorí pé Yorùbá nation is the only way out. Fúlàní gangan ni problem wa problem kan ní èmi àti Awíkonko àti gbogbo àwọn atajọ́ ń sọ̀rọ̀ we are all one and we remain one ìfẹ́ dẹ̀ máa wà láàrin gbogbo wa nítorí pé Fúlàní gangan ni problem wa. I hope you all saw what yesterday nígbà tá a gbé jáde pé 2 warships was delivered to Nigeria. For what purpose was that warship delivered? And let us warn the federal government. Gbogbo ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé pátápátá ní weekend yìí
tí ẹ̀jẹ̀ bá ṣẹlẹ̀ tó bá pa ẹni ọmọ Yorùbá kankan tó bá pa ọmọ Nàìjíríà kankan we will fucking shut off the whole contraction this weekend. ẹni mi ni mo sọ bẹ́ẹ̀ pé this weekend if the federal government do anything against any Yoruba in the southwest, we will make sure that we shut down the whole system and we will ground it down. June 12, we hold, Lashe Dumari, June 12, we hold as is planned across all the Yoruba land. And nothing must happen to any Yoruba across the Yoruba land. Tell Lai Mohammed, tell Osibajo, tell every Yoruba working with this contraction federal government that nothing must happen inside the Yoruba land. Nítorí pé tí anything bá ṣẹlẹ̀ ní Yoruba land ní weekend yìí, wàá mọ̀ pé gbogbo ẹ̀ pátápátá bí a weekend yìí la máa dàrú. Because we have got enough evidence that the federal government have deployed all the military coming down to southwest for this weekend. And this weekend we hold as planned. Lashe Dumari. Fúlàní ni àwọn lọ́dí gbogbo ẹ̀ mú ẹ̀ ní ṣoríire gbogbo ẹ̀yin Fúlàní yẹn nítorí pé ẹ̀yin lẹ kó wa sí ibi tí gbogbo wa ti ń jìyà lénìí. Lẹ́ẹ̀kan sí ẹ fi ọ̀rọ̀ èmi àti Àkàndá sílẹ̀ àti bára wa sọ̀rọ̀ ìjà ti parí yẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n àtàbúrò a máa ní gbólóhùn síra wọn ìyẹn ò mean anything. That does not stop Yorùbá nation. A dúpẹ́ fún bàbá wa Chief Sunday Igboho lẹ́ẹ̀kan ṣiṣẹ́ Yorùbá nation no retreat no surrender. Orúkọ tèmi á máa jẹ́ Ọláyọmí Kóìkì. I've told you ìjà tá gbé dání ìjà tá máa parí ni, but Fulani will leave the Yoruba land because the Yoruba land belongs to us. It does not belong to the white man. It does not belong to anybody. Yoruba land remain our own land and nothing is going to change that. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa níbi tí ẹ ti láǹfààní humanitarian affairs Fulani ni FEMA Fulani ni NYSC Fulani ni Fulani ni NTA Fulani ni FAAN Fulani ni Fulani. Àwọn èèyàn rò pé Fulani tó ń dẹran nìkan là ń sọ ni. Ẹ rò pé Fulani tó ń pààyàn nínú igbó nìkan là ń sọ ni. Àníṣe Fulani have taken over the whole part of the country.